bí a bá fowó rẹrú, bó pẹ́ lọ́jọ́ kan ẹrú á lọ. Bí a bá yá ẹgbẹ̀rún ìwọ̀fà, tó bá di lọ́jọ́ kan ìwọ̀fà á relé rẹ̀. Okùn ò ní gùngùngùn kó má níbi tá a ti fà á wá. Tiwantiwa, ọmọ Odùduwà, gbogbo àwọn ọmọ Yorùbá pátá, àwa la lèdè, àwa la làṣà, àwa la lohun tó dára láṣà, níṣe àti lédè. A kú déédé ìwé gbogbo ojú tó ń wò mí káàkiri àgbáńlá ayé. Mo kí yín káàbọ̀ sí ìkànnì Atẹnubíjọ TV bí ìṣe wa. A tún ti dé ní àkókò yìí lórí àkọ́tún ètò míì, lórí ètò tí a pè ní àṣà àti ìṣe Yorùbá, gbígbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ. Ó ní àwa ń gbé yẹ̀wò ní ìkànnì Atẹnubíjọ TV. Mo kí wa pé a kú déédé ìwòyí. Orúkọ tèmi ni Atẹnubíjọ ní ìkànnì Atẹnubíjọ TV. Kí wá ní ohun tí a fẹ́ gbé yẹ̀wò lénìí? Ó ní agbára èdè, agbára èdè abínibí láti gbani kalẹ̀ tàbí láti túni sílẹ̀ lọ́wọ́ ewu. Agbára èdè abínibí láti túni sílẹ̀ kúrò lọ́wọ́ ewu. Ọ̀rọ̀ yìí kẹnú púpọ̀. Mo kí wa, ẹ kú etí ìgbọ́ wa, a kú déédé ìwòyí. Àwa ọmọ Yorùbá, bí a bá nígbàgbọ́ wípé ìṣẹ̀dá wa, ìṣẹ̀dá tó dára látọ̀dọ̀ Olódùmarè wá ni, látara wípé ohun gbogbo tí Olódùmarè fi jíǹkí wa, gbogbo ìpátá ló péye, gẹ́gẹ́ bí ẹ̀rọ mi, gẹ́gẹ́ bí ìṣe mi tí mo máa ń sọ ní gbogbo ìgbà tí a bá ti pàdé nípa àṣà àti ìṣe àti èdè Yorùbá. Kí ni à ń bá bọ̀? Ó ní lórí èdè wa. Ní kò pẹ́, ní ètò tí a ṣe gbẹ̀yìn, a sọ̀rọ̀ nípa àṣìlò èdè Yorùbá, léyìí tí a mú àpẹẹrẹ wá lórí àkàlò èdè kan, léyìí tí a sì sọ ìtumọ̀ rẹ̀ fún wa. Lónìí, ohun tí a fẹ́ gbé yẹ̀wò, òun náà ni agbára tí èdè abínibí ní láti gbani kalẹ̀ tàbí láti túni sílẹ̀ kúrò nínú ìṣòro, lọ́wọ́ ewu. A máa túni sílẹ̀ nínú ìṣòro, a sì máa gbani kalẹ̀ lọ́wọ́ ewu. Èdè abínibí, our traditional language, traditional language. Yorùbá nìkan kọ́ ló ní èdè abínibí. Èdè abínibí pọ̀ rẹpẹtẹ. Kódà tí ilẹ̀ Yorùbá lásán, ó lé ní 300 èdè tí à ń sọ ní Nàìjíríà yìí. Tí ilẹ̀ Yorùbá nìkan, ó pọ̀, a ò lè kà á tán. Tó sì jẹ́ wípé lílò rẹ̀ lọ́kan òjọ̀kan, ó jẹ́ ìrànlọ́wọ́ fún wa, ó jẹ́ ìdánimọ̀ wa, ó jẹ́ ìjánu wa, ó jẹ́ identity fún every one of us, fún gbogbo wa. Ó jẹ́ ìdánimọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa, tó jẹ́ wípé bí a bá ti sọ èdè, látara èdè wọ́n ti mọ ibi tí oníkálùkù ti wá. Bí Ìjẹ̀bú bá sọ èdè Ìjẹ̀bú rẹ̀, wọ́n ti mọ̀ pé Ìjẹ̀bú lélẹ̀. Bí Ẹ̀gbá bá sọ tiẹ̀, wọ́n ti mọ̀ pé Ẹ̀gbá rèé. Bí àwọn Ọ̀yọ́ bá sọ, bí Èkìtì bá sọ, bí Oǹdó bá sọ, àwọn Ìjẹ̀ṣà, kálùkù ló ní èdè tí a fi ń dára wa mọ̀ gẹ́gẹ́ bí ìran Yorùbá. Ṣùgbọ́n síbẹ̀, a tún ní èdè àjùmọ̀lò tó jẹ́ ti Yorùbá tí a ń lò papọ̀, eléyìí tó jẹ́ èdè Ọ̀yọ́, irú eléyìí tí mò ń sọ lẹ́nu yìí. Nígbà tí èdè wa jẹ́ ìdánimọ̀ wa, eléyìí a máa kó wa yọ kúrò nínú ewu nígbà míì tí ewu bá fẹ́ wu wá. Mo ní àpẹẹrẹ kan pàtàkì fún wa, ní ìtàn pàtàkì tí yóò jẹ́ ká mọ̀ wípé lóòótọ́ àṣé èdè abínibí a máa gbani sílẹ̀ kúrò lọ́wọ́ ewu. Ṣùgbọ́n kí n tó mẹ́nu lé ìtàn náà, màá rọ̀ wá
ẹ bá wa share program yìí, ẹ bá wa subscribe ẹ̀, ẹ bá wa like ẹ̀, ẹ lè comment lé lórí, kájọ fi ọ̀rọ̀ jómitoro ọ̀rọ̀, ẹ bá wa dá sí látara comment yín lórí ètò yìí. Ẹ tẹ Atẹnuwíjọ́ TV ní orí YouTube wa, YouTube page wa, ẹ̀yin ẹ tẹ Atẹnuwíjọ́ TV, ẹ rí wa wò níbẹ̀ àti àwọn ètò tí a ti ṣe sẹ́yìn, gbogbo ẹ̀ lẹ́ máa bá pàdé. Ìtàn wo ni mo fẹ́ sọ? Èdè abínibí a máa gbani sílẹ̀ kúrò lọ́wọ́ ewu. Ìtàn tí mo fẹ́ sọ yìí, ọ̀rẹ́ mi ló ṣẹlẹ̀ sí o. Bó tilẹ̀ jẹ́ pé ó ti ṣe díẹ̀, ṣùgbọ́n síbẹ̀ ó kọ́ wa lọ́gbọ́n. Gbogbo alámọ̀ ibì kan tí wọ́n ń pè ní Maryland lẹ́kọ̀ọ́, ní ìlú Èkó ní Nàìjíríà ń bí. Gbogbo alámọ̀ ibi tí wọ́n ń pè ní Maryland. Bí ẹ bá wo òkè Maryland yẹn, bí ẹ bá ṣe ẹni bẹ́ẹ̀ ni pé ń lọ sí Ìkẹjà. Láyé ìgbà náà, ilé epo kan wà ní apá ọ̀tún, ilé epo kan wà ní apá òsì nígbà náà lọ́hùn, tí àwọn kó tó di pé wọ́n wó àwọn ilé epo yẹn kúrò lásìkò yìí. Àwọn ilé epo yẹn sì wà níbẹ̀ nígbà náà. Ìkan nínú ilé epo yìí ni ọ̀rẹ́ mi tí à ń sọ yìí ló ti ń ṣiṣẹ́ àwọn tó bá wọn ta epo, petrol attendant ló ń ṣe nígbà yẹn. Ó wá ń ta epo lọ́jọ́ kan, ń ṣe ní ẹnìkan ló gbé mọ́tò wọlé. Ẹni ọ̀hún ó rọra páàkì mọ́tò ẹ̀ sí ẹ̀gbẹ́ kan níbi ọwọ́ ọ̀tá. Ó mú gálọ̀nù kékeré kan, ó wọlé wá. Ó fẹ́ ra epo láti lè fi tan ẹ̀rọ amúnáwá rẹ̀, ìyẹn jẹnẹrétọ̀. Ó lóun fẹ́ ra epo lọ́wọ́ ọ̀rẹ́ mi tá à ń sọ yìí. Nígbà tí wọ́n ta epo sí inú rẹ̀, nígbà náà lọ́hùn, owó kékeré ló dá ìjálẹ̀ láàrin wọn. Owó kékeré bíntín báyìí. Fún mi ní balance mi 5 naira. Èmi ò ní 5 naira. Ẹ mú 5 naira wá, kémi fún yín 100 naira. Ìyẹn ni ṣéńjì tó kù lórí epo tí arákùnrin yìí tà níjọ́ náà. Ọ̀rọ̀ di wàhálà, wọn ò rí ṣéńjì 5 naira láàrin ara wọn. Ibẹ̀ ni ẹni tó wá ra epo ló ti ní you are very silly, idiot ní ọ̀hún, ló ń bá ọ̀rẹ́ mi sọ. Ìyẹn náà bá ní torí 50 naira àbí torí 5 naira ẹ̀sìn pé ẹ̀yin náà idiot lẹ́yìn náà. Tọ̀rọ̀ bá di ọdún tó, láì mọ̀ pé sójà ló wá ra epo lọ́wọ́ ọ̀hún. Níbi tí sójà yìí ti fọwọ́ rẹ́ ọ̀rẹ́ wa mú tó tẹ̀ láyà pé òun lè ń bá wí bẹ́yẹn, àbí you are very silly ni. Lọ̀rọ̀ bá di wàhálà, ló bá gbá sójà létí o. Sójà ò sí méní kò sí méjì, kò kúkú wọṣọ, ó wà ní mọ́fìtì. Sójà yìí bá rọra bọ́ sínú mọ́tò ẹ̀ ló bá lọ, gbogbo mọ́tò ẹ̀ ló bá lọ. Bí ẹ bá mọ Ìkẹjà tá à ń sọ yìí, ẹ rí i pé ilé epo tí mò ń sọ yìí kò jìnnà sí Ìkẹjà cantonment ní sójà, ilé báràkì àwọn sójà ní Maryland ń bẹ̀ yẹn. Kò pẹ́, kò tíì ju bí wákàtí kan lọ, ń ṣe ni àwọn sójà yìí dé rẹpẹtẹ pẹ̀lú mọ́tò wọn gàgàrà yẹn. Àṣé ọ̀gá sójà ni ọ̀rẹ́ mi gbá létí. Ni wọ́n bá dé bàbá bìbì, bí wọ́n ṣe dé, kódà ẹni tó wá rí kó fi mọ́tò ẹ̀ lẹ́ ò sá lọ. Mọ́néjà ilé epo náà ń jọ́ náà lọ́run tó bá rántí. Òun náà fògiri ó fubẹ̀ sá lọ ni. Tààràtà ọ̀nà ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ni wọ́n ń bọ̀. Ni wọ́n bá gbá mú. Wọ́n fún kásẹ̀ ńlẹ̀, gbẹ̀ nílẹ̀, wọ́n gbá lójú gbá nímú. Kí ló ṣẹlẹ̀? Gbogbo àwọn tó kù, ìgbẹ́ àfẹ́wé inú oko àfẹ́ nǹkan ọbẹ̀, gbogbo àwọn tó kù ti sá lọ. Ni wọ́n bá lé ọ̀rẹ́ mi mú. Àṣé Ọlọ́run ló jẹ́ kó gbọ́ èdè ìlú wọn, ọmọ Èkìtì sí ni. Ló bá dáhùn ló ní mi dáhùn lè kó, mi dáhùn, mi sì yànnà múná sójà. Ọ̀rọ̀ yìí ni ìkan náà sójà yẹn gbọ́. Ìyẹn sì wà nínú mọ́tò ló bá bọ́lẹ̀. Wọ́n fẹ́ bọ́ńdù rẹ̀ sínú mọ́tò wọn gàgàrà yẹn. Ìyẹn bá rọra lu ọgbọ́n ló ní, ẹ fi sílẹ̀, leave him for me. I will teach him my sense today. Kò ní wọ mọ́tò lọ sínú barrack. I will not allow him to enter this vehicle. He will trek by himself to the barracks.
ó máa rìn, ẹ jẹ́ kó ń handle ẹ̀. Ló bá wá bá bẹ́ẹ̀ nìyẹn sunkún bọ̀yọ̀ mi dàn lè kó mi dàn mo sì sójà náà. Ìyẹn náà wá ń bí léèrè kẹ́lẹ́kẹ́lẹ́ pé Èkìtì èrè Èkìtì ní ibo ń bẹ̀ àmọ́kọ́ Èkìtì ní. Ó sọ fún jẹ́jẹ́, ìyẹn náà bá ní ok arákùnrin sójà yìí ó ti wá gbọ́ pé ọmọ ìlú òun ni wọ́n ń lù yìí. Ló bá ló dáa, ló bá sọ fún àwọn sójà ẹgbẹ́ pé I will teach him sense. Move ní máa ń tí ń pàǹdì, move máa ní sọ níwájú, wàá fi ẹsẹ̀ rẹ̀ rìn dé barracks. I will teach him sense. Náà bá ń gbé mọ́tò bọ̀ lẹ́yìn ní ń tà ń pa ní lọ wájú, bí tí ń tà ń pa ní fi èdè Yorùbá sọ fún pé wò ó ọ̀rẹ́ wa, sórí mọ́tò tó ń bọ̀ yẹn ẹni available fanagan tó ń bọ̀ tó bá ti rí kó o yára fò mọ́ ni o, kó o yára gán mọ́tò, ẹni mọ́tò tó bá ti rí kó o yára gán ni o, kó o fò mọ́ kó o máa lọ kó o máa bá tiẹ̀ lọ ni o. Ó fi èdè Yorùbá èdè Èkìtì ó fi bá a sọ̀rọ̀, tó bá ti yára rí mọ́tò tí ń bọ̀ kó yára fò mọ́. Bẹ́ẹ̀ lórí fanagan kan tí ń bọ̀ lọ́ọ̀kan tí yẹn pé yáàbọ̀ òyìnbó yáàbọ̀ òyìnbó yáàbọ̀ òyìnbó yáàbọ̀ òyìnbó kẹ̀ lọ́ bá fò mọ́. Bó ṣe fò mọ́ làwọn sójà rí, làwọn sójà tó kù bá pokuru sí mọ́tò yẹn. Ìgbẹ́ àfẹ́wé ara mọ́tò lọ́wọ́ àti ńlọ di odò mọ́tò tó yẹ kó máa lọ sọ́nà yáàbọ̀ òyìnbó ọ̀nà Kétu ló mórílé o. Nígbà tó ru ọ̀rẹ́ wa dé Kétu, àtèrò tí ń lọ òyìnbó àtèrò tí ń lọ sí Ìkòròdú gbogbo wọn pátá ní abọ́lẹ̀ ń Kétu torí ṣe náà rò pé sójà ń lé àwọn bọ̀. Ṣé mọ́tà ń jẹ ọ̀rẹ́ wa èdè abínibí ló yọ kúrò nínú ewu ńjọ́ náà. Ohun tá à ń sọ yìí kò tí ì padà dẹ́kọ̀ láti ìgbà náà. Èkìtì yá látijọ́ ìlú ti padà sí Èkìtì. Ọ̀rẹ́ wa padà lọ gba sálárì ẹ̀ ó lọ da yé àtúnwá. Gbogbo àwa tá à ń láǹfààní àti gbọ́ mi, èdè abínibí a máa ń yọni nínú ewu. Ìyẹn nìkan kọ́, ìmíì tún pọ̀ tí a ó tún sọ. Ẹ jẹ́ a kọ́ ọmọ lédè. Èdè wa làṣírí wa, èdè wa ni ìjánu wa, èdè wa ni ìdámọ̀ wa. Ẹ wo ìtàn tí mo sọ yìí ìtàn tó jẹ́ òtítọ́ ni eléyìí kì í ṣe irọ́. Tẹ́ ẹ bá rí ẹni tó ṣiṣẹ́ ní ilé epo tí ó wà ní Maryland tí mò ń sọ yìí ní year 2002 year 2003 ẹ lọ béèrè ọ̀rọ̀ tí mò ń sọ yìí wò, wọ́n á sọ fún yín pé bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí. Ẹ wò ó, gbogbo wa tá à ń láǹfààní àti bomi, èdè wa làṣírí wa, èdè wa ni ìdánimọ̀ wa o. A tún máa tẹ̀síwájú nígbà míì lórí àkọ́tún àkórí ọ̀rọ̀ míì tí a máa bára wa sọ. Ṣùgbọ́n ẹ má gbàgbé wípé tẹni ni tẹni, tìkísà ni tààtàn, àwa la lèdè, àwa la làṣà, àwa la níṣe. Títí a ó tún fi máa pàdé nígbà míì. Orúkọ mi ò mọ yàtọ̀, Àtẹnuwíjọ ní ìkànnì Àtẹnuwíjọ TV. Ẹ bá wa share program yìí, ẹ bá wa subscribe, ẹ sì bá wa like, ẹ comment. Iná ò ní tán owó yín. Títí a ó tún fi pàdé lásìkò míì lórí àkọ́tún ètò. Ó dìgbà.